odidi àwọn alágbára ní Nàìjíríà yìí tó já sí pé wọ́n mọ̀ pé inú ọgbà Markaz yẹn Manbaul Irfan ta ọ̀rọ̀ tí mo ń sọ fún ẹ yìí ọ̀rọ̀ tí ìyàwó bá sọ nípa ọkọ rẹ̀ yàtọ̀ sí pé jà wà ńlẹ̀ o tàbá ń jà kọ́ o àmọ́ tí ìyàwó bá sọ pé bọ́kọ mi ṣe rí lélẹ́yìí ẹ má jà yẹn ó rí tán ni o ṣó ti yé tí ọwọ́ òfin bá bà ẹ́ yóò ju ti àwọn arábí lọ o. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Etí tó bá gbọ́ àlọ́ ó gbọ́dọ̀ gbọ́ àbọ̀. Mo ti sọ́nù ọ̀rọ̀ mi sẹ́yìn mo ní tí olóńgbò bá fojú ju ẹkùn ìyẹn ò sọ pé kí olóńgbò máa lọ fi ìrù ẹkùn ṣeré àbí kó máa fi ìrùngbọ̀n ẹkùn ṣeré àárín fi ńlá ni. Lórí ọ̀rọ̀ Al-Kutubi mo ń fi àsìkò yìí bẹ̀ gbogbo àwọn lájínà kan tí wọ́n bínú gan tẹ́nibọ̀dì ń bínú lábẹ́lẹ̀ tó jásí pé nàtíjà rẹ̀ Ọlọ́run dákun kó bá kó Kutubi yọ ni òní kú onírun òní kú onírun torí mo sọ lánàá pé gbogbo ẹnikẹ́ni tó bá sọ pé ṣèbọ́rọ̀ lòún sọ wọn ò ní sọjọ́ ọ̀rọ̀ lọ ọ̀rọ̀ òkú ní dìdà kó bẹ́yàn lórí ó lè má bẹ́yàn lórí ó lè bẹ́yàn sẹ́wọ̀n sàn tó wà ńlẹ̀ bí mo ti ń sọ̀rọ̀ yìí update ni update Al-Kutubi mo ń gbà ẹ́ nímọ̀ràn pé ibi tó ṣe dé yẹn ariwo ajá lásán ni alladhi la yu'zi al-qamara tí ò lè di òṣùpá lókè lọ́wọ́ kò sí bí ariwo ṣe lè tó kájà máa gbó o ní nǹkan kan láti ṣe ìfẹsẹ̀ halẹ̀ ajá rẹ̀ kẹ̀rẹ́ kò sí tó fẹ́ ṣe fún kìnìún olólàjù wọ́n ti ṣe tó jù bẹ́ẹ̀ lọ sẹ́yìn fún Markaz tó tóbi níjọ́ tí àwọn gílì kan kó gangan àwọn gíláàsùn ṣìdáàdún àwọn tó ń yàwèrè gangan wọ́n ti kọjú gbogbo nǹkan sí Markaz àmọ́ la yadurru kathratul mukhalifin sahibal haqqi yani sahibul haqqi la yadurruhu kathratul mukhalifin sàbí gbogbo wọn ṣe pọ̀ tó tán níṣu lápá láwọn tó ṣiyèrè gangan wallahi wọn rí nǹkan kan ṣe fún Markaz wọ́n ń gbèrò kó ṣubú ó tún dìde sí ni wọ́n ń gbèrò kó bàjẹ́ ó tún dá sí ni kódà mo fẹ́ lè sọ pé bí wọ́n ti gbógun tira wọn láì ṣe Markaz yẹn Ọlọ́run tún wá jà dáadáa Markaz bina'an wa sharafan wa nubulan wa majdan wa ilman wa thaqafatan gbogbo nǹkan Ọlọ́run tún wá ṣe fún Markaz yẹn fún di eléyìí ó wá rí ìwọ nìkan ní tó fẹ́ tẹ́rí sí yẹn ìyá máa jẹ́ gan ni sat àwọn olàbúrú làwọn fẹ́ ṣe fún yẹn o torí wọn kọ́ wa ní aburú àmọ́ òfin wa níbi tó wá bá dé yìí odidi àwọn alágbára ní Nàìjíríà yìí tó já sí pé wọ́n mọ̀ pé inú ọgbà Markaz yẹn Manbaul Irfan Manbaul Haqq Shari'ul Irfan tó já sí pé ibẹ̀ náà ni àmú gbogbo tí ń jẹ́ mímọ̀ nílẹ̀ Yorùbá yìí ibẹ̀ nípínlẹ̀ rẹ̀ wọ́n ti wá ń gbarata ọ̀rọ̀ tí mò ń sọ fún ẹ yìí ọ̀rọ̀ tí ìyàwó bá sọ nípa ọkọ rẹ̀ yàtọ̀ sí pé jà wà ńlẹ̀ o tàbá ń jà kọ́ o àmọ́ tí ìyàwó bá sọ pé bọ́kọ mi ṣe rí lélẹ́yìí ẹ má jà yẹn ó rí tán ni o ṣó ti yé tí ọwọ́ òfin bá bà ẹ́ yóò ju ti àwọn arábí lọ o gbogbo fíìmù tẹ ẹ̀yà tẹ́lẹ̀ gbogbo ẹ̀ ló wà ńlẹ̀ o èèyàn ń bọ̀ láti Mákà wọ́n mú yẹn eléyìí máa jù bẹ́ẹ̀ lọ o ó máa jù bẹ́ẹ̀ lọ gidi gan ni o kò sí tí wọ́n ṣe fún mi kò sí tí wọ́n ṣe fún mi yẹn wọ́n máa ṣe mẹ́wàá fún yẹn ìjọba náà ni o ìjọba náà ni lẹ́yìn náà kan tó wá ṣèpèlè ọ ìpè Allahumma harib man haraba hazal Markaz yẹn tó o bá mọ ìpè gidi ni lánàá gidi kò dìgbà tí yẹn bá tó nǹkan kan láwo Allahumma harib man haraba hazal Markaz wa mudirahu àbọ̀ gbọ́mi yé Ọlọ́run o bá wa kó ogun já alladhina yuharibuna aw alladhi yuharib li Markaz ẹni tí máa fẹ́ máa já Markaz lógun Allahumma haribu Ọlọ́run bá kọjú ogun sí wa harib man haraba li Markaz wa mudira li Markaz wa tullab li Markaz wa ayhata tadris bil Markaz at-ta'lim al-arabi an-Nigeria gbogbo ẹnikẹ́ni tí máa ń kọjú ìjà sáyé yẹn ṣe orí èpè tí wọ́n ń ṣe láàárọ̀ yẹn pé ọlá èpè yẹn wọ́n wá ṣe lé ọ dáadáa kódà tó o bá ṣọ́ra ó tún bàtà bá ti àdá lé lérí wọ́n mọ tí mo ń sọ o torí pé ẹni kẹ́kẹ́ ò dọ́dọ̀ rẹ ṣe tó bá fẹ́ gbìjà pé wọ́n ṣe kan bú ẹnìkan ẹ sọ̀rọ̀ pẹ̀lẹ́kọ̀ ní tèmi rí sí lélẹ́yìí o gbogbo àwọn bàbá yín tẹ́ ń pè ní dẹ̀dẹ̀ wúrẹ̀ tẹ́ ń táàgì wọn àtọmọ burúkú tó wà lábújá yẹn
tí ọwọ́ bá ba ìwọ John kò ti 27 báyìí 27 àbí 28 náà pé ọjọ́ orí rẹ báyìí another 30 years wọ́n á fi kún fún ẹ tí wàá lọ sáàfù dáadáa fún di eléyìí ọwọ́ ló ń ṣíwájú ojú ọ̀nà ṣíwájú ẹsẹ̀ o ṣé ti yé bẹ́ẹ̀ ìkìlọ̀ léléyìí ìkìlọ̀ sì ṣáájú ìjà torí pé ìmọ̀ràn lè pọ̀ ẹyọ kan náà ní kìlọ̀ ní tí mo ń sọ yìí ẹ rí i pé mo nífẹ̀ẹ́ yín ana ukhatibukuma ka mukhatabati al-muallim wa ka mukhatabati al-ustaz wa ka mukhatabati al-murshid wa ka mukhatabati al-qaid li tullabihi aw li talibihi aw ka mukhatabati at-tabibi lil marid nti doctor sọ fún patient ẹ náà ní ìmọ̀ràn yóò fún wa ẹ má lò lè ní overdose o méjì ilé tító ẹyọkan ilé tító báyìí lẹ́sẹ̀ lò fúnjọ́ mẹ́ta péré náà ní kẹ́ stop ẹ̀ fún di eléyìí Abdulhakeem aleik pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ dúdú rẹ látàjù mo sọ fún wọn lánàá pé n tó yẹ kó pa ọ́ lẹ́kùn gan kó pa ọ́ lẹ́kùn ọtún wọn bọ̀ táwọn ṣe fatafata nígbàsẹ́ àfa kan ò lè má bú sábẹ́ àfa gírígírí gan n tó yẹ kó pa ọ́ lẹ́kùn ni pé wọ́n tọ̀rọ̀ dà rẹ lè kéwú àfa àwọn àgbà tí wọ́n ń jẹ́ àfa rẹ wọ́n jáde wọ́n ṣe conference gan ni pé látòní lọ o fi káwọ́ ní mudiran gẹ́gẹ́ bí mudiru lè kéwì o akọ lágbájá ọmọ lágbájá akọ ní ọmọ kéwù wa o ẹ gbọ́dọ̀ pé máa wà máa gbọ́dọ̀ ṣe ti sábà ẹ̀dọ́dọ̀ wa mọ́ tọ̀rọ̀dínáwù tọ̀rọ̀dán mọ́nà àǹbàtàtàn àti kọ́ pátápátá sotiye ìyẹn tó ń tó yẹ kó máa sunkún lé lórí kínú rẹ máa bàjẹ́ lé lórí ó ṣe yẹn wọn jáde òun gun orí ẹ dákun àwọn olómọmọ lọ́rù àwọn lè kéwù yẹn náà irú àwọn lè kéwù yẹn àwọn olómọmọ lọ́bẹ̀ kí lè fẹ́ fi kọ́ àwọn èèyàn mọ́nàdà yóò fi ìlú kí làwọn lè ní kí náà fẹ́ fi kọ́ àwọn èèyàn eléyìí mọ́nàdà yóò fi ìlú lè àtúlá kí ló fẹ́ kọ́ àwọn èèyàn ọmọdà yẹn stephen tula abumina o kí làwọn ọmọ fẹ́ kọ́ lọ́dọ̀ rẹ̀ fún di eléyìí gbogbo ẹni tó bá máa sọ fún mo wà nínú ẹni tí ń bá bẹ̀bẹ̀ o torí pé ọwọ́ òfin máa gbé kútúbí láìpẹ́ yìí à ń kórè ìbí láìpẹ́ yìí òfin àgbè jọ ń pé tí wọ́n bá tí ì fi ọwọ́ òfin tọ́ wọn tí ì ní mọ́ tó ṣẹlẹ̀ àrífín yẹn ti ń pọ̀ jù mo sọ́njọ́ òní ní fídíò tí mo ṣe kí n tó ṣe tàná mo lọ bá àmọ̀dé mọ́kàzì àrífín yẹn ti pọ̀ jù good morning everybody okay afternoon lawa ẹ má bínú o mo ṣe ń bọ́ ta ni how are you sat àrífín yẹn ti pọ̀ jù àsìkò ti tó tí bàbá ò lo ìdá òfin tó wà lọ́wọ́ wọn kò sáàfà tó popular tó wọn kò sáàfà tó mọ̀yàn tó wọn kò sáàfà tó súnmọ́ ìjọba tó mùdírù kò sáàfà tí àga rẹ̀ ga nílẹ̀ Yorùbá tá a wà yìí o tó yẹ sí pé ipò rẹ̀ àga rẹ̀ yẹn kò sára tí o lè fi dá ní dáadáa àmọ́ tí yẹn bá gbójú ẹ̀ lẹ̀ tí wọ́n máa ń gúnyàn lábẹ́rẹ́ alikẹ́sìrà tuntun kò lè ṣojà tí ìkànnì bá pọ̀ lára yẹn yóò dé gbòmọ́ yẹn lára wọ́n wí tá a bá sọ̀rọ̀ pé kòkú sí nǹkan tó kẹ́ ẹ wo àwa kan náà bá egun ẹja bó ṣe kéré mọ́ yẹn tó bá hẹ́yàn lọ́rùn ọ̀la yẹn lè gbàbẹ̀ dálkì àmọ́ o àwọn olórí burúkú ìtàn máa parọ́ mọ́ yẹn wọ́n kàn gbé irọ́ kalẹ̀ wọ́n sì sọ oríṣiríṣi nǹkan mọ́ yẹn fún délé yìí bàbá kílódé Abdulhakeem bọ́ta kò lọ kó gbọ́ ọ̀rọ̀ rẹ jẹ kó o sì jẹ́ káyé mọ́ káyé balagbájá wí o bàbá mi ni wọn àfa mi ni wọn tó bá máa wọn làfà tí wọ́n kọ́ àfa tiẹ̀ ń kéwò bí àfa wa àgbà ṣe tó tán káwọn ń kéwò àwọn bàbá mùdí wọn Amẹ́ríkà sì tún wá ní àfa wọn àgbà orí pé arúgbó ojú àgbàlagbà lọ ọ̀tọ̀ọ̀tọ̀ ní méjèèjì o ìkan báwọn ọmọ kan tó ń pè ní nakisu àbí kamil ni dunal adabi kamilu tí o sẹ́kọ̀ọ́ lára rẹ̀ ní alikamilu dunal adabi amnakisun dunal adabi tí o sẹ́kọ̀ọ́ lára rẹ̀ tọ́ kò sí wàhálà ẹ tún máa bá a bọ̀ salamu alaykum wa rahmatulahi wa barakatuh ọ̀la ní Widows Foundation wa o tí a fẹ́ fún àwọn òpó mẹ́wàá ní oúnjẹ rice ẹ̀mọ́ òróró àti little cash èèyàn mẹ́wàá péré náà ni o wọn náà tó bá wà interesting tó wà within Ìjẹ̀bú Òde Ẹ̀pẹ́ Ìbẹ̀jùlẹ́kì Aziz Ẹja tó bá wà interesting èèyàn mẹ́wàá náà ni o mi ò ti pick àwọn èèyàn but àwọn èèyàn márùn ti wà nílẹ̀ ready wọn kò kúrẹ́ dá just little portion of rice maybe 8 dirika or 10 dirika ṣá ìyẹn náà ṣe nínú nǹkan tó wà nílẹ̀ salamu alaykum wa rahmatulahi.